lápapọ̀ kani sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ a tún wí lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. naam mo dúró de àsìkò yìí láti inú ilé bàbá wa tẹ́ bá mọ̀ pé ẹsẹ̀ Al-Ilory á nílè lórí kì í ṣe àfa Markaz nìkan kì í pé ó ń ṣe ẹsẹ̀ Al-Ilory lórí nìkan ọmọ bàbá wa Mudirul Markaz ni ọmọ inú ilé ni tí bàbá sì wà pẹ̀lú wa nísìnyí ni bàbá ní káwọn máa fún lówó tautology ni last month faida ni bàbá wa ń fún lówó àmọ́ ìyá wa tó bí wa fún bàbá wa bàbá Lágége ìyá Lágége àwọn wa fi envelope yẹn ránṣẹ́ ni pé ọmọ ìyá máa ń rí ọmọ ni bàbá máa ń tọ́mọ ni bàbá tọ́ Yẹ́sẹ̀ Al-Ilory lọ ṣe gbáǹdì tó bá yẹ pé ìyá ni yóò tún gbọ́n gbé pọ̀ yóò tún fi ọ̀já yóò fi òòrè nù so ìyá máa ń rí ọmọ ni ìyá tó wá ń rè wá lábẹ́ bàbá wa àgbáyé mo wá ń dúró dìgbà tọmọ bàbá tó jẹ́ ẹ̀gbọ́n fún èmi ní ẹ̀gbọ́n gbogbo wọn. olórí ẹrú anu abidun limon alamani harifan insha abaani wa insha atako bó ṣe rí nu so ẹni tó pè mí lólórí ẹrú ìgbà tó ṣe pọ̀ mọ́ àlè ló tọ́ wọn ò fi ilé bàbá rẹ̀ hàn so ilé bàbá tèmi lèmi ti wá bí lèmi ṣe ń jó lórí ẹrú gbogbo asátìsátì Markaz lábẹ́ bàbá Mudiru lẹ́ni olórí ẹrú ní gbogbo wa ìwọ tó o bá wá péré ẹlẹ́rú ìwọ máa jọ ọmọ níbi tó ń jẹ kúnibúni mọ́ síta owó ìyá wa wá nì yes mo fi ilé ẹ lọ́wọ́ báyìí látọwọ́ ìyá wa bọ̀dá mi dẹ̀ wá ń bí mo dẹ̀ ti pẹ́ra mi lákọ̀bí ẹ jókòó ẹ máa wò wá. so adáyé ṣe mi ìfẹ́ pé bí ó ṣe wá di púpọ̀ anakunmọ̀lá. à ń bọ̀ lórí ẹ̀. mẹ́sẹ̀gì wà lórí ẹ̀. bàbá wa báyìí mo fẹ́ kó mọ́wó yìí lọ́wọ́ náà. ẹ jẹ́ báyìí mo lọ́wọ́ sá. ẹ jẹ́ kí rọ́ìdù mo dání òun ló mọ owó gbà dáadáa à ń bọ̀ wá. sẹ́ẹ̀rì mi tí a jòkó yìí. hayyakumullah. ààyè ọ̀rọ̀ ni. masha Allah. a sì pé àwọn ọ̀rọ̀ wa kí wọ́n wá sọ̀rọ̀. insha Allah. àwọn ọ̀rọ̀ sì ti sọ̀rọ̀ látàárọ̀. akramakumullah. èmi ò ní gbólóhùn ẹyọ kan tí ń sọ. abqakumullah. torí bí nǹkan àfa Yesaloonaka àjọ bẹ̀rẹ̀ Al-Ilory ni ẹ gbọ́dọ̀ ṣe èmi ò kí ń ṣe wọ̀ bí ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ èmi yẹn sì wá òde lọ ìdí rèé tó fi ń sábà rí mi lóde bí ọba jẹ́ èyí tó ní kókó èmi yẹn sì béèrè ọ̀rọ̀ tọrọrọ tí ń bẹ lẹ́nu mi tẹ́lẹ̀ ó wo kọjá kí n máa tún wá. hayyakumullah. akramakumullah. àwọn àfáà ti wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ipá wa la pè wọ́n síbi nǹkan ọmọ ìyá mi Alfa Yesaloonaka. adamallahu hayatahu. àjọ ń kojú ogun ni gbogbo ògbà tó le àjọ ń kojú ẹ̀ ni àwọn èèyàn rò pé òun ní pé wa òun ló pè yín yìí. alhamdulillah. ẹ wá ń wẹlò míì náà kún un náà ṣe bí yín àmọ́jọ́ ti lọ. ọ̀gbọ́. hayyakumullah. ọjọ́ ti lọ. gan. ẹni ọba tètè ya bunayya arkab ma'ana wala takunanna minal ghariqin ó ní sa'awi ila jabalin ya'simuni minal ma. ẹ rí i pé jabalin ló pé jabalin òkè kan tí ò jẹ́ nǹkankan Ọlọ́run fẹ́ lè dàpọ̀ mọ́ bóun bá dàpọ̀ mọ́ kéwọn bóyá òun náà lè nípa láyé
la asima al-yawma min amri Amulillah. illa man rahima. Okay. Ẹ̀rí nǹkan àsìkò tá a wà yìí àsìkò babalagége tòní ni. Hafidhahullah. Bàbá wọn ló lo àná wọn mi àná fa wọn jùlẹ̀ ọmọ ní lo òní Alhamdulillah. bí bàbá tàná lo àná tọ́ta pọ̀ ọmọ ń lo òní kí ni ó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ọ̀tá ọ̀pọ̀ náà ni ẹ wọ́n máa ọmọ wọn dáná aké kò tí ì parí ilé kéwú awal sanawi iná lọ́wọ́ ẹ wọ adúrú àrà tọmọ yẹn ń dá ìwọ tó o ti jáde ilé kéwú ti pẹ́ tó o sì káwọn ọmọ kéwú jọ tọ́ ọ wá ń wí pé bẹ́yìn ọba débì kan lè kéwú ilé wọn parẹ́ agéle ń kéwú lágége tí èparí rẹ̀ nílé wọn ti yè yìí ọmọ kéwú nífa awal sanawi lọ́wọ́ àfa wàláhì ndé dún àfa yìí jẹ́ ń rí ọ. Agé ni ò tí ì parí ilé kéwú ni bàbá rẹ̀ ti mọ̀ pé ọmọ ti yè mọ́ òun lọ́wọ́ ọmọ yẹn ti dàáfà nínú ọgbà yìí tí yé ẹlòmíì dàáfà tán yọtọdún mẹ́wàá kún tó mọ̀ ọ́ láyé bọ́mọ bá ti wà ń lé kéwú nu márkàsì níyà yìí ni wọ́n ti máa rí i pé eléyìí ọba ọ̀la mu. Masha Allah. Àáfà tó wí bẹ́ẹ̀ mọ́ gbọ́ ni. Ama hasibtu majnunan. Hayyakumullah. Torí pé ẹ má jẹ́ kí kẹ́lìmà yẹn bàbá wọn lè márùn kẹ́lìmà tó sọ yẹn pé bẹ́yìn ọba kéwú nbìkan gbogbo bí téèyàn bá ti lè kéwú ilé rẹ̀ ó parẹ́ kẹ́lìmà yẹn ó tóbi gan-an kẹ́lìmà tó sì yẹ kí gbogbo ẹni ó kéwú ń bò mí bí àwa márkàsì yóò bínú sí ni. Amakini òní jẹ́ abínú sí òní wípé kalimatun kharajat min famihi kalimatun rufi'a al-qalamu anha Subhanallah. li anna sa'ibaha majnunun Hayyakumullah. wa rufi'a al-qalam an salas an-na'im hatta yastayqiza والصبي حتى يحتلم والمجنون حتى يفيق وهو لن يفيق ولن ẹnì kẹlímà tó bá ti jáde ń ru ẹnu bẹ́ẹ̀ ẹ má jẹ́ a máa fèsì irú ẹ̀ máa ń ta fẹ́ràn pọ̀ tó ẹ sì lọ lè gbà wípé rufi al-qalamu anhu wa an kalimatihi. Abqakumullah. Ọmọ kan ni ò tí ì jáde ilé kéwú tó ti dà fà yìí ẹ wo bí tí ń fa gbogbo ẹ lérí ó tún wá jọ Mawlana Sheikh Adamu pẹ̀lú ohun ó tún lo ohun sí Adamu fún wa yẹn àyín tá a gbádùn ẹ kì í jẹ́ pé lèyí wá kéwú ńlé kéwú ara àwọn tí iṣẹ́ Adamu bí iná ló ń wà ara ọmọ Adamu lọ́wọ́ tábàníyá bà ní Adamu gbogbo yẹn náà kí ó dáhùn bà ní Adamu. Wanahanu banu Adam. Alhamdulillah. Kọlọ masa jẹ́ kí a rí àwọn àgbàlagbà pẹ́. Àmín. Alibarikola àwọn ẹni Ọlọ́run. Àmín. Sábóyárò yìí òun tún gba Mákà lónìí. Alhamdulillah. Kí ló mú gba Mákà? Torí bàbá wa Sheikh Adam, torí bàbá wa Mudirul Markaz. Hayyakumullah. Ṣé ẹ máa pé gbogbo àwọn tí wọ́n fẹ́ ànábì? Sallallahu alayhi wa sallam. Tí wọ́n fẹ́ Fátímà ọmọ ànábì. Ṣé ẹ máa wí pé wọ́n jàǹbá ànábì? Allahu alayhi wa sallam. Gbogbo ẹni wọ́n fẹ́ Sheikh Adamu tí ó fẹ́ bàbá tòní ó jàǹbá Sheikh Adamu ni. Insha Allah. Wallahi la azim. Ìwọ ń lọ Mákà. Ikhlasi. Òun náà tún ṣe ń yà yín ní sí. Gbogbo yín ti dààmú mi. Ẹ wá jẹ́ kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gan mi ò mọ tí mo fẹ́ wí gbogbo ọ̀rọ̀ ti sá má mi lérí àmọ́ èyí tí mo kàn fẹ́ wí òun náà ni orin kan tí ọ̀kan nú àwọn àtibá'u Sayyidina Ali Karramallahu wajhahu. ṣí àlàfà náà ó wá kọ orin òun mo wá fẹ́
يسيودو بابا مدير المركز يتي مولانا شيخ آدم أدام الله حياته. أني يقول علي على قلت لا أونكا بابا أون لمانو يقول علي على قلت لا قاسم بفيل لون لونه أكرمكم الله. أني سجى قاسم أعلمكم إيه الله. أنتي بامي يقول علي على àwọn èèyàn sọ pé sẹ́dínà àlì mà ga o ọlọ́run wa wò pé àlì ga bò kúlùtùlà ọlọ́ àlì ọ̀gá àlì ga bò ó ní fa iná lẹ́hùlá bẹ́ àlì yìí ní àlá àlì ní gíga àlì gángan òun ní gíga. Wàlẹ̀húlà gíga tí wọ́n ń wò wípé àlì ga òun bí àlì yìí ní àlá ọ̀dọ̀ àlì náà ní gíga àwọn ti rí gíga bí ọba sàlì kò sí ní ti ń jẹ́ gíga. wọ́n wá dá a padà pé yẹkúlù mùdírù àlá yẹkúlù mùdírù ní àlá kólítùlá àwọn èèyàn ń wípé baba Alágége tó ní ga. Baba Alágége tó ní ga Baba Alágége tó ní ga mo ní rárá fa inna al-ula bi mudirin ala mudiru ní gíga gbogbo ẹni tí ó bá rí gíga láyé àfi kó jásí pọ́dọ̀ Baba Alágége tó ní ni ó ti ga. Inshallah. wọ́n bá fẹ́ dá yàn mà lónìí nísìnyí ọ̀nà méjì náà ni wọ́n ti lè dá ọ mà. Àkọ́kọ́ lọ́nà oríire ẹ̀kejì lọ́nà eré ibú àmàtì kínní kìkejì wọ́n da ọmọ láyé ẹni ọba ń fẹ́ Baba Alágége tòní tó sì lóyà sí wọn tó ní wàhálà òtám ayé ọmọ yóò sì ga láyé. Inshallah. Last year tá a ṣe Al-Ilory ńlọrin iná ni Al-Ikhlasi wá àmọ́ èmi gan tí mo ti rí gan ìrántí ẹ̀ máa ìrántí ojú ẹ̀ máìkì náà la gbé fún Sheikh Adam àti Mudiru náà lókì ẹ wo bí tọrọ rẹ̀ padà bọ́ sí. Alhamdulillah. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni sábóyá ròyìn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kó wa wà yìí náà fa inna al-ula bi mudirin ala. ẹlẹ́ẹ̀kejì àwọn bí habibin ala ẹlẹ́ẹ̀kejì òun lẹni ọba fẹ́ ká yí ọmọ òun àmọ́ ọ̀nà eré ibú lọ́gbà wá ọba fẹ́ táàpù lára ògo transformer yọ abẹ́rẹ́ sí ibú Mudiru anìkún lè bá rí mi náà kò sí bẹ́ẹ̀ bá gbé fọ́tò Mudiru sí kọ́dà bí fámìlì rẹ̀ ọba rí nàrí ọba yẹ gbé fọ́tò Mudiru sí yọ bẹ́ẹ̀ bu ni yọ sọ̀rọ̀ rẹ̀ ni àwọn èèyàn kọ̀ọ̀kọ̀ wo kí ló fẹ́ wí náà. Gbé fọ́tò ẹlòmíì sí ní sàmánì tòní bóyá yóò wọ̀ ó rí pé kò ní sẹ́ni kankan tí ó wọ̀. àfáàwá báàkì ìwò àfáà ti lọlé ni ara ìmíyà lẹ́bàá ọ̀dọ̀ wọn ń bẹ̀ wọn ìlú kan ń bẹ tí ó jìnnà sílùú wọn púpọ̀ ẹ bá kó lu wọn ẹ kàn lú ọ̀hún bẹ́ẹ̀ làfọ́ ọ̀hún wà. Kò sẹ́ ẹ̀bú tí o bú Baba Alágége tán o bú wọn ara sì ń ta gbogbo àwọn èèyàn kọ́dà gbogbo àwọn sàádà lára ń ta kó wọn náà yí pé kí ni bàbá wa gbé lọ́wọ́ àfa yìí kí ni wọ́n ra ń gbà rẹ ẹ tí a sáàjì àpè láàfa kí ni wọ́n ra ń gbà rẹ téye bú fi tó báyìí èèyàn sì máa ṣe bá sùn dáadáa àwa díẹ̀ a rí wípé baba tó bí majihulun la yu'raf. La ilaha illallah. ẹ má sáré kéwù ṣáájú ẹ jẹ́ ńlá tuharriki bilizanaka lita'jala bihi inna alayna jam'ahu wa qur'anahu fa iza qara'nahu fattabi' thumma inna ilayna bayanahu. baba rẹ̀ nakira majihulun la yu'rafu afa rẹ̀ tó kọ́nkéwù nakiratun la tata'arraf. Masha Allah.
wa huwa ibnul majhuli wa nakira. Masha Allah. That is pé direct entry nù ni. Ó kó méjì lọ́wọ́ bàbá tó bí majhulu ni. Àfáà rẹ̀ nakira ni. Nígbà Sheikh Adamu ń lo ayé lọ́wọ́. Àwọn bàbá tó kọ́ ń kéwú ń bẹ nú àwọn tí wọ́n wá lùbáríkà Mawlana Sheikh Adamu káwọn náà ó lè fi dìde ìràwọ̀. Ọlọ́run sì gbà á níwọ̀n bá. Tọ́ba wa lo ànábàánì pẹ̀lú Sheikh Adamu tí wọ́n sì tan náà ràwọ̀ látara iná Mawlana Sheikh Adamu. Bọ́bá dùn ní tọ́makéwu kanú ọmakéwuru àwọn bẹ́ẹ̀. Tí bá ń sọ tí ò da sí bàbá tí ń bẹ ń bẹ lónìí. Ẹ lọ lè mà wípé ìbínú tàná ní ń bí. Torí kò fẹ́ káwọn náà ó tún ṣẹrú. Báwọn bàbá àwọn ti ṣe ẹrú lánàá. Àwa sì ní ẹrú fún bàbá Lágége. Àyè bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ yẹn bá wá lóhùn ó bú àwa tá à ń ṣẹrú lónìí fún bàbá Lágége. Kò rí wa bú. À ń dẹrú ìyá yín ni bá dé ta à ń dọmọ. Ẹ̀yin ò kú ò lẹ́rú nínú ilé àtìta. Àmọ́ báwa bá ti kú òyìn àyè tán nísìn. Tá a bá yẹ gbẹ́sẹ̀ kó nu Agége yìí tá a bọ́ síbòmí àti dọ́mọ. Àti dọ́mọ. Barakallahu fiikum. Wa qalu mudiruna ala kulli tula. Bàbá wa wọlé wọlé bọ̀. Fa inna al-ula bil habibi ala. Siru bàbá Lámínígun. Wa qalu mudiruna ala kulli tula. Ojú ni o tètè lọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ni ọ̀nà ṣé o ta àrùn mo ti kọ́ pàdé wọn. Bil habibi ala. Ẹ wá bàbá wa Siru. Ń bọ̀ wá. Bàbá wa Siru. Ẹ dákun torí Ọlọ́run ẹ bá ń wo. Ẹ wo láwa ní tí mo dúró tì lẹ́gbẹ̀ẹ́ yìí. Bàbá Lágbàjì ló wé. Ẹlòmíì jí láwa ní wé ni. Kìí ṣe ti bàbá Lágbàjì. Ẹni láwa ní tọ́ba yẹn lé wọ àyè yìí tó gbà pé àyè yìí àyè bàbá Lágbàjì ni. Níjọ́ tí Mawlana Sheikh Adamu ń bẹ láyé. Tí wọ́n bá ṣe sàádà tán Markaz ń yà yìí mọ́ gbọ́ lẹ́nu bàbá wọn lè márùn. Wọ́n ní wọ́n wàá múnú owó sàádà owó àlùbáríkà tí wọ́n ń pín kí wọ́n wàá fi ránṣẹ́ sí bàbá àgbà Lágbàjì. Wọ́n ní kí wọ́n tún tọrọ àlùbáríkà fún àwọn ọmọ alékéwú. Ẹ láwà ní tó owó ṣé wọ́n gbà pé àlùbáríkà tí Markaz nílò ní kárí ayé sọ gbà pé ẹnu bàbá Lágbàjì ń bẹnu àlùbáríkà ọ̀hún ni. Ẹ lè jòkó lẹ̀ jàre. Wa qalu mudiruna ala kulli tula. Fa inna al-ula bil habibi ala. Sheikh Adamu sọ ọ̀rọ̀ kan. Rahimahullah. Kí lọ̀rọ̀ náà tọ́ra àlùbáríkà Mawlana Sheikh Adam. Radiyallahu ta'ala anhu. Àbá wa Sàtàrù ti sọ̀rọ̀ ẹ lè jòkó ẹ̀yìn àfa àwọn ńlá wa ni. Wa qalu mudiruna ala kulli tula. Fa inna al-ula bil habibi ala. Mawlana Sheikh Adam sọ̀rọ̀ kan. Rahimahullah. Lẹ́sẹ̀ orin ìsàlẹ̀ ń ọ̀rọ̀ anábì ni àmọ́ Sheikh Adam ló ní àwọn náà ń lò ó. Sẹ́rà àlùbáríkà Sheikh Adam. Rahimahullah. Ntọ́ mú àlùbáríkà àwọn tó fi pọ̀ tó báyìí táwọn èèyàn fi lé bá dùn ní tí wọ́n fi ń bínú. Ẹ jẹ́ n sọ àṣírí òun fún yín. Ẹ jẹ́ n sọ àṣírí ọ̀hún. Hayyakumullah. Kò sí àfa kan nínú gbogbo àfa tó ti lo ilẹ̀ Yorùbá lánàá níjẹta níjẹrin níjàrún láti Ìlọrin dé gbogbo ntí ń jẹ́lẹ̀ Yorùbá dé kóyì. Kò sáàfà kan tá a lè rí kánú tán rẹ̀ wípé ó dé ọ̀dọ̀ àwọn àfa tó tó 20 àbí 30 lọ gba àlùbáríkà sára rẹ̀ rí. Kò sínú tàn yín gbọ́ rí. Àmọ́ bàbá kan àfa àgbà ni bàbá yẹn ti kú ní nǹkan bí ọdún 7 sísìn àfa ni ọmọ fíkìwù dáadáa. Mo wá déwájú wọn èmi máa wá àwọn okọ̀ ọlọ́run kọ̀ọ̀kan kí ọ̀dọ̀ àwọn àgbàlagbà. Mo wá déwájú wọn bàbá wọn wá ní nbọ mo ti kéwú mo lókè Àgòdì ọlọ́dọ̀ Yàhàyà mo ní bẹ́ẹ̀ ni ọmọ ajé Ádámà Yàhàyà mo ní bẹ́ẹ̀ ni ó ní ọlá àlùbáríkà Ádámà ju ti gbogbo wa yìí lọ. La ilaha illallah. Ó ní kò yìí sẹ́nìkan tí ó ní irú àlùbáríkà Ádámà máláyé àgbàlagbà àfáà ni o ọmọ fíkìwù ó ní ọlá Ádámà kéwú tán ó ní bàbá rẹ̀ wá mú káàkiri
ọ̀dọ̀ gbogbo àwọn wòlíì Ọlọ́run Ọlọ́run kàyé àfà tí bàbá Sheikh Adamu mú wọn débẹ̀ láti lọ tọrọ àlùbáríkà ní bàbá náà Ọlọ́run ka àfà bí 20 àti 5 òun wá kàyé àfà tí Sheikh Adamu gẹ́ dọ́dọ̀ wọn láwọn àfà tán lo sàmánì lọ́wọ́ bí irú àwọn àfà sàlàtì àtàwọn tọ́jọ́ wọn nígbà náà òun kà wọ́n pé Sheikh Adamu ní ẹ tọrọ àlùbáríkà fún mi ẹ tọrọ àlùbáríkà fún mi ẹ tọrọ àlùbáríkà fún mi Ọlọ́run kà olólé ní 50 láàfà ẹ fi 50 kún 25 which is 75 àwọn wòlíì Ọlọ́run ní Sheikh Adamu débẹ̀ pé ẹ tọrọ àlùbáríkà fún mi ẹ tọrọ àlùbáríkà fún mi Sheikh Adamu náà wá sọ inú kíṣẹ́ tí wọn kan wípé ìyẹn máa láwọn àfà àti ọ̀pọ̀ ní tá a já àlùbáríkà wọn àwọn já àlùbáríkà wọn àfà àtọ́pọ̀ táwọn ò kéwú lọ́dọ̀ wọn ṣebí lọ́rọ̀ bàbá Wasiu bí ìdá ní bàbá wọn mú wọn lọ tí bàbá Wasiu bí ìdá tí wọ́n sanwó tí wọ́n jẹun tán jẹ́ kó lè dá mi nù bàbá tó bí wọn sọ fún wọn pé Ádámà Ọlọ́run fèrè jì mí bí n ti ń dákọ̀ wọ̀nyí wọn lọ Ádámà tó bá ti dé ta omi mi omi ìsinwó bàbá Wasiu bí dá má dànù o mú omi ni bàbá tó bí Sheikh Adamu rí na àwọn ni múrísídù Sheikh Adamu àwọn náà ń tọ́ka wòlíì tí wọ́n lè gba nǹkan fún wọn wọ́n wá ṣe kínní yìí bẹ́ẹ̀ alibarika ń wá toro sí wọn la alhamdulillah ẹja lọ lè gba nǹkan kan nù àkídà gbogbo ọmọ Markazi pátá tá a sì lóyà ẹja lè gba kínní kan nù àkídà wa kí la lọ gbà ń bẹ̀ òun ni pé pa nílò táwọn àbí pa àwọn èèyàn ní máa sọ̀rọ̀ sí bàbá wa wọ́n ti máa sọnù èyí tá a bá lè gbà ń bẹ̀ tá a bá rí pé ni ó sọ yìí dáa ká fún lé sí á fún èyí tá a bá rí pé ni ó sọ yìí kò tó nǹkan kan ó fúyẹ́ á filẹ̀ èyí tá a bá rí wípé ó wúwo àmàlà akáyè rẹ̀ fúyẹ́ á fòun náà lẹ̀ ká má jẹ́ kí ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ sí wa àbí èébú tí wọ́n ń bú wa wípé ẹrú ajá ni wá ẹrú ni wá a nìkan ṣe gbogbo ọmọ Markazi re ẹ má jẹ́ kí lẹ́yìn wọn gbé ọkàn yín la yajrimannakum san'anu qawmin ala alla ta'dilu i'dilu wa aqrabu lit-taqwa alfa wa Yesaloonaka rí oríire tẹ́ntì àwọn tó bí yín ṣe kalẹ̀ alhamdulillah tẹ́yìn náà bá ẹsẹ̀ lérí ẹsẹ̀ wọn ẹ wo oríire tó bí fún yín láwa ní tẹ́ ẹ wó yín nísìn ẹni wọn bá wo láwa ní yìí dáadáa ẹ farabalẹ̀ Ádámà kínú gbogbo nǹkan náà la Ádámà lọ́dọ̀ tiẹ̀ mùdírù ńkọ́ ayakumullah sẹ́láwà ní tàfà Yesaloonaka wéyì àmín láwà nìyẹn masha Allah báwo ló ṣe jámì bàbá Mudirul Markaz ti ń bá wá sí bọ̀ láti ìgbà tí Sheikh Adamu ti kú wọ́n ti ń bá bọ̀ wá tó ń ṣe tẹ̀fsírì tí wọ́n ń bá tẹ̀fsírì bọ̀ ọjọ́ tí wájú gbogbo ẹ̀ change tó yí padà tọ́lọ̀ ní mo fẹ́ nà ọ́ fáyé ẹ sọ́ọ́dà àfàgbà tí gbogbo ayé ọmọ dín in mọ́ which is 2010 tọrọ hijabu délẹ̀ láwa ní ti bàbá wéré. wa qalu mudiruna la qultu la láwa ní ti bàbá fi ṣe tafsiri hijabu rẹ̀. fa innal ula bil habibi ala. bàbá wa Yesaloonaka bá wéru láwa ní òun àwọn náà tún wọ́n fẹ́ rí bíúdì oríire àtàlùbáríkà àti gíga àtògo ògo la fa Yesaloonaka ìyẹn dògo jù báyìí náà lọ. ẹni kí ló pé. àgbàlagbà tẹ lọ́dọ̀ wọn. ẹ tí ì parí ẹ sà. mo ti parí ẹ̀kọ́ sí mo sùn ni. wọ́n sọ̀rọ̀ kan fún yín. ọ̀hún ìmájẹ ń sọ yìí tí wọ́n sọ fún mi kọ́ọ̀sìm. ó dákẹ́ sọ. jẹ́ ń fi hàn pamọ́. ó dákẹ́ sọ. àní wọ́n ti jẹ́ àmà pé Sheikh Adamu alibarika táwọn àgbàlagbà bíwùdì sí wọn la tí wọ́n pọ̀ sí wọn la. ayakumullah. ìdí rẹ̀ tí ò fi lè sí ẹni tí ó bá Adamu àlàyé mọ́. ayakumullah. àwọn tàná ti jẹ́ àmà pé ẹnìkan ò ní bá Sheikh Adamu. bọ́n bí Adamu ti pọ̀ àmọ́rù Sheikh Adamu bí zaat a lè rí gbogbo Adamu yòókù ọmọ jàlùbáríkà ẹni ẹni tán bá tún sọ ní Habibu lẹ́yìn baba Lágége tòní òun náà ga látara pé wọ́n so kọ bàbá rẹ̀ àmọ́ pẹ́ẹ́nì kan kó wọn tún bá Habibu tòní mọ́ gbogbo wa náà la sọ Habibu èmi náà sọ kó wa náà sọ alibarika àwọn afa wa kí Wùmí Habibu làwọn náà torí tòní náà àwọn èso wọn
àmọ́ pé nìkan ó wí pé òun ó tún rí bí Àbíbù tòní ti rí Sheikh Adamu ẹyọ kan tí ó mú wa Nàìjíríà náà fi mùdírù sí ni ẹ̀ kò síbẹ̀ bá kọyán kalẹ̀ wọ́n á fi kékeré kan léyàn lérí èyí tán fi léyàn lérí òun gangan lòpin yán ẹni ọba kọ́ bu èyí tán fi léyàn lérí òun ẹni ọba kọ́ bu tọ́ jẹ́ wàláhì òun tọ̀hún ti jiyàn parí ẹni ọba yẹ pé mùdírù tòní yìí lọ́ba rí bá tí ọba dámà tàná ó ti bá dámà parí. wàkọ́lù. má kéwù máa fa àkọ́sí mo má para rẹ lẹ́kọ̀ọ́. ayakumullah. àwọn ará àrọ̀ orí tó retí rẹ ẹjẹ́ àgbà owó nígbà àwọn ọlọ́rọ̀ kan sun. wàláì. owó tí ìyá wa gbà. lágége. àwọn ìyá tó yanjú. ǹjẹ́ wọ́n fún ṣé Adama fáìlì ni wọ́n gbogbo àmọ̀fúlù ni wa. ní já owó àwọn ìyá wa. Masha Allah. àmọ́ mo fẹ́ kí gbogbo ọmọ kéwu baba lágége tí ń bẹ́ yà yín mo fẹ́ kí gbogbo wa ká fi kún owó àwọn ìyá wa. àwa pírẹsẹ̀ntì ẹ̀ baba wa PA náà ní bọ̀ yìí àwọn ni wọ́n kówó náà wá ìyá rẹ̀ nu wọ́n rí wípé ọmọ rẹ̀ baba wa PA authentic. PA tó yanjú. ẹ dákun baba wa PA tọ abẹ̀yìn ẹ dákun afuwan ẹ dákun afuwan ya Mawlana ẹ fọwọ́wọ́ nusa Ọlọ́run jàre yín pé baba àmín. àwọn PA kọjá ẹni tí sọ̀rọ̀ tẹ́wàá ní pé ó tó báwọn náà wọ́n sọ ọmọrọ̀ ni ẹ gbọ́ PA babalágége nù ọ̀túnba nù èèyàn gbọ́dọ̀ má nífẹ̀ẹ́ wọn torí wọn bẹ nínú ẹ̀mí babalágége. Masha Allah. ẹni tí ó bá fún wa ní 10,000 naira. ó kéré parí. kún owó àwọn ìyá wa tá a pírẹsẹ̀ntì fún àlùfáà wa Yesaloonaka wọ́n sì ya fọ́tò rẹ̀ baba PA náà wà mẹ́ ayé òrì wípé a pírẹsẹ̀ntì gift àwọn ìyá wa. Akramakumullah. ẹ̀ ń bọ̀ baba tó jòkó ń bẹ̀ àwọn tó wọ búlù ni wọ́n lóun ní hamaka àlùbárà ẹ̀ ń dé má bọ̀ wá òun ló fún àfa yìí maka mo rò pé àkọ́kọ́ tẹ́ ẹ kọ́ fojú kara yín nù ayé bẹ́ẹ̀ kọ́ ẹ wérí ire tọ́ ọmọkùnrin yìí ṣe ọdún ní suyọ ọdún mẹ́wàá kẹ́ ẹ máa dáwọ́ ẹ kò lè tí ì pé. gbà tí wọ́n ti dé àwọn ti quit wọ́n ti bá wọn mọ̀ pé àwọn Ronaldo nísìnyí àwọn náà ti múra tí wọ́n lọ. 1000 goal láfẹ́jẹ̀ lẹ́yìn 1000 goal wọ́n kọ̀ bú 2026 salamu aleykum. kílẹ̀ mo ń gbádùn yín. ẹ̀ ń gbádùn mi púpọ̀. Allahu Akbar. àbáyé làwọn kan rẹ́rìn bẹ̀ yẹn ni. Allahu Akbar. ọlọ́wọ́ jẹ́ àrí yín pé. Àmín. alibarika ọlá ndé Muhammad. alikini. gbọ́ kí náà ń wí kí làwọn máa ń sọ. ok baba yẹn ní sùúrù ẹ farabalẹ̀ baba wa yìí kí ló kọ yín Abdulrahman tọ́ba jásí wípé kọ̀ọ̀bá sí wípé ìyẹn náà ti ń kú ní tàná ni èmi ló yẹ kí n gba máìkì kí n máa ṣe rẹ̀ á dà jálùzà yìí àmọ́ gbà mo ti rírọ́ ìdù tó sì yanjú ọmọ babalágége sẹ́ẹ̀rí ẹ̀bùn tọ́lọ̀ ń bọ̀ wá ní markaz òbùn tọ́lọ̀ ń kó fún wa kò kó sílé kéwù mi. ẹ má jẹ́ àtún jàǹpa nínú mọ́ o gbé síbòmí àmọ́ alibarika babalágbàjì ń bẹ́ẹ̀ tí mo kàn fẹ́ kẹ́ ẹ mà nù torí pé agbọ́nù tán tí Adamu bá dé lọ́rin wọ́n tún wá dọ́dọ̀ àfa àtẹ́bíṣe lágbàjì wọ́n lọ àfa àtẹ́bíṣe ọ̀ wá sa odidi ṣe èéfì kan fún Sheikh Adamu kí ajé Adamu ó tún lọ kọ́hún níbi ọ̀ wà ní ilẹ̀ ẹgbó ni àmọ́ nǹkan kan ò ní sí ọ́ tọ́ba yẹ pé lóòótọ́ bí wọ́n ti wí hun ni ó sì wá tún rí bẹ́ẹ̀ lónìí alibarika babalágbàjì ń bẹ́ẹ̀ mẹ́ mọ́nà. Alhamdulillah. bí lọ́rin ọba nínú Sheikh Adamu wọ́n ti gba fáàrí lọ́wọ́ Ìlọrin wọ́n ti fẹ́ wó lọ wọ́n ti fẹ́ gba dáwúlà rẹ̀ àṣà ẹ̀lmíyà lọ́wọ́ Ìlọrin Sheikh Adamu ni ọgbà Wallahi lazim. wọ́n tún wá fẹ́ gbà á lónìí bàbá tó nínú òtún gbà. Alhamdulillah. ẹ wá ní wọn ò ní ta ọfà ẹ máa ta ọfà lọ ẹ máa lọ bú ẹnu alátàndá òun ló kéé sínú. pẹ̀lú ògùn Ọlọ́run.
àbátọ́já sí wípé pẹ̀lú bí wọ́n ti wà tẹ́lẹ̀ mi wọ́n wípé ẹni tí wọ́n ní wọ́n lá bàbá àwọn ọ̀gbádùn tòun ti bí wọ́n ti wá wà yẹn ntẹ́tìlá káyì babalágége ń ṣe lónìí ojú tààfà rẹ ti ń rìn kí lókè yẹpẹ lọ. alubaraki. bàbá wa yìí àwọn èèyàn ń sọ̀rọ̀ Mákà lẹ́yìn ìgbà tẹ fún sábú wọn tún dákọ̀ Mákà wọn ò kó báyìí ẹ wò mí ẹ má jẹ́ nìkan ó tì í ẹ sá ní sùúrù fún mi ẹ sì má jẹ́ nìkan ó kó yín láyà jẹ ẹ sì máa marú òde tẹ́ ẹ lọ tí wọ́n pè yín sí báwọn yẹn bá ti rí yín bí wọ́n ti rí yín yìí kó wọ́n máa pè yín lóde gbogbo òde kẹ́ ẹ máa lọ o ẹ má jẹ́ wọn ó kó báyìí ó ti yé inú ilé yín rèé ààyè yín rèé àáfà ẹ sì àbáyé àáfà yín rèé. Yesaloonaka gbogbo nǹkan ló mọ̀ ṣe. ẹ̀yin lẹ́kọ́ mú Yesaloonaka lọ hajj lákọ̀ọ́kọ́ kọ̀ wá sọ́dún tí Yesaloonaka lọ bẹ́ẹ̀ ni ó múra ọdọọdún làjọ ń lọ. ó tún wá babalágége la fà wọn Allah wọn nítorí tí babalágége lẹ fi ń ṣe gbogbo ẹ̀ fà wọn. Masha Allah. torí Sheikh Adam mo dúpẹ́ ẹ tún wá fà fà yín náà ní Maka ìyá wa àgbà alágége wọn tún torí Sheikh Adam náà ni wọ́n bá tún ha Maka ọdọọdún mi pẹ̀lú ògùn Ọlọ́run lọ́dún tí ń bọ̀ wá ẹ̀ tún ha Maka ẹni sùúrù ẹ farabalẹ̀ Ọlọ́run ó jẹ́ ẹ máa bẹ ẹ ń bọ̀ ẹ̀sà dàkẹ́ ẹni sùúrù Yesaloonaka kò sí ntọ́lọ́hún mi ò lè ṣe kò sí ntí ò lè ṣe kò sí ntí ò lè ṣe àmọ́ lọ́dún tí ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́dọ̀ Ọlọ́run wáyé pé lóòótọ́ Sheikh Adam bí wọ́n sùn sí náà rí nbẹ nù ni ọ̀rọ̀ wúdọ̀ wọn nù babalágége tó ní bí àwọn tí ń yanjú ọ̀rọ̀ gbogbo ayé rè pẹ̀lú ògùn Ọlọ́run Yesaloonaka lọ́wọ́ àjòkó yìí ayé bẹ́ẹ̀ kọ́ ọdún tí ń bọ̀ wá kọ́lọ́hún jẹ́ àmà bẹ́ẹ̀ yà yìí kó sì má pa ìkìláàsì. àmín. kílẹ̀ pé. mo ní ó kó bàbá Ọlọ́run má pa ìkìláàsì. àmín. kó sì má pa gbogbo wa náà. àmín. ojú báwọn náà lọ. pẹ̀lú ògùn Ọlọ́run kí yòókù máa gbọ́hùn. ẹnìkan ọ̀hà náà ń sì ká alọ́lọ́ má pa kó má pa wa náà kó sì má pa bàbá yìí kó má pa kó wa. àmín. sẹ́ni gbogbo kílẹ̀ pé tọ́ Yesaloonaka ló ti yé àwọn tẹ́rí gbogbo wọn ni ọmọ àfa wa Yesaloonaka ni wọn gbogbo ẹni bá ń kọrin kí Sheikh Adam lónìí tó sì wọ studio tí wọ́n ń ju nǹkan sí bàbá wọn ni Abu Shi'ri Abu Shu'ara ẹ fún yà wá ní nǹkan wọ́n ní 20,000 fún yà wá lágége kò kéré ṣé wọ́n lo ní Maka tí wọ́n fi ilẹ̀ ní ẹ̀yin ọmọ ìwà kíkọ́hún amadi wa kì í máa burú púpọ̀ wọ́n máa hàn mọ́ ni 20,000 wọ́n ní ẹ bá wọn fi kún lọ́dọ̀ tèmi náà 10,000 naira bá a mú 10,000 kọ́ sí mu ní owó mi ti ń bẹ lọ́wọ́ rẹ akramakumullah. bàbá wa 20,000 10,000 alájí wa tanimola owó ìyá wa gbàlágége Yesaloonaka ni wọ́n fẹ́ pírẹsẹ̀ntì rẹ̀ fún abẹ́ kí gbogbo wa náà kí wọ́n máa dákọ̀ àwa náà pé kọ́dà Jaqmal náà fi sí. alájà wa. ó ti dá wa mú àbá wa àwọn náà fi sí bá ń gba 10,000 bẹ́ẹ̀ ni àfa. alájà wa Abdul Wasiu Salman Waliyullah Atayese Jaqmal látọ̀dọ̀ tiwọn náà wọ́n ní ẹwà pọ̀ tún àwọn. kúndà arabu nù. àdé ẹwà pọ̀ tún. arabu nìyí kílẹ̀ pé sóhun kó fowó lẹ́lẹ́ kan ni. alọ́kọ̀ ìyàwó. ok Haji Lukman Abdullahi ní àwọn kókó yín ẹ̀yin kẹ́ ẹ fowó lẹ́lẹ́ kan yà yín ẹ sọ adébílà báyìí ara wẹ́ẹ̀sì ni yóò mo rò pé ẹ súnmọ́ Sanwó-Olú ọmọ Èkó ni ok ẹ wá ẹ fowó ńláńlá lẹ ọdún tí ń bọ̀ ẹ múra Maka lóògùn Ọlọ́run Maka lẹ́ fi lẹ̀ èló ni 20 wọ́n ní Maka last year tí wọ́n lọ babalágége wọ́n bá lọ gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti rán yàn Maka babalágége ni ẹ máa tẹ̀lé lọ wọ́n lè máa ṣe dáadáa gan wọ́n ròyìn pẹ̀lú dáadáa Ọlọ́run ò ní fi yín lẹ̀ alibarikola àwọn ẹni Ọlọ́run 20,000 naira 10,000 tèmi rèé. àwọn ìyàwó fẹ́ tẹ̀lé owó yálé.
ntí kàwú. Akramakumullah. Kọ́símù tí ń wí òye mi. Ìyá wa àgbà náà mowó wá. Farabalẹ̀ sẹ̀mí abèlè tí fàyímà. Ẹ ti fàyímà. Ń gbà báyìí. Ìyá wa nù. Ọ̀dà gbogbo ẹni tí ó bá mú owó birthday wá. Àbí tí ó mú gift birthday wá fún àfa wa Yesaloonaka. Ní àsìkò tá a wà yìí, ó ń kálukú ọmọ jáde. Á pírẹsẹ̀ntì ẹ̀pọ̀ mọ́ ti ìyá wa àgbà lágége. Gbogbo ẹni ó bá mú nǹkan birthday wá fún Yesaloonaka. Àyìnkẹ́ Sàláàtì. Ǹdẹ́dúró. Àyìnkẹ́ Sàláàtì. Ọmọ wa ni. Ọjọ́ kan lèmi rẹ̀ máa ṣe birthday. Pẹ̀lú ògùn Ọlọ́run. Àwọn aláṣì máa ṣe fún wọn. Bó ló ti máa ṣe? Àwọn aláṣì máa ṣe fún yín. Káàsì. Ẹ máa ṣe birthday fún mi. Bẹ́ẹ̀ni. Tọ̀ mo rò pé olóhùn máa ṣe fún Àyìnkẹ́. Àyìnkẹ́ Sàláàtì. Ẹ máa náwó dáadáa. Kàdìríyà ni ọmọ àfa Sàláàtì ni. Ọlọ́run ó jẹ ọ̀gá jù báyìí lọ. Ó sì mọ̀ ṣẹ́ o. Èló. Ọmọ bàndírì olùbẹ̀ ti rí un tààrà. Ó ní 5,000 naira àbí tani ó fún transfer ọ̀yá lè gba kìnní bẹ̀ wọn. Tàtún ni Abdulrazak Mahmoud. Ó ní kàn pé àkáǹtì àwọn dàda láti Jaqmal Society of Abdulkilo pé Abdulrazak láti Jaqmal ẹ pé kíní àkáǹtì nọ́mbà fún ẹ pé fún àbí kẹ́ ẹ tẹ́ sójú kíní òun yóò mú ara àbùtún ni wọ́n. Sọ́ma babalágége ni wọ́n náà kí ló kọ́ ẹ Prince Akorede èèyàn Kọ́símù ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú Kọ́símù ẹ kò rójú ẹ̀ rí rọ́lọ̀ ń pa. Wàláì kọ́sọ́mà mi ni. Èso oríire lẹ́lẹ̀ ni. Wàláì a ti pàdé TikTok láàárọ̀ yìí. TikTok bó o ti pàdé lẹ́lẹ̀ ni. Wàláì ẹ má bọjà mi jẹ. Ẹ bọjà ẹ jẹ ọ̀ya Ọlọ́run ní kọ́sọ́mà rẹ nù èló ló fún wa. Ọlọ́run ó fún wa ní 10,000 naira ẹ ṣeun ọ̀ya gbà ibi wọ́n jù sí rè ó fi support ìyá wa àwọn tó ń mú gift wá dà kí lẹ pé owó Kọ́símù wà ẹ bá pàdé ní TikTok káma lè yanjú ẹ̀ ní TikTok yóò tẹ kò sí yọnu màbá ṣé wọn náà fẹ́ fún ìyá wa lówó ni pẹ̀lú ògùn Ọlọ́run ọ̀ya mu wa 5,000 sa. tọ Kọ́símù ní 5,000 naira ó kéré ẹ má bínú Wàláì kò sọ́jà ni. ẹ má bínú ara àwọn ọmọ àfa Yesaloonaka òun náà mú 2,000 wa a rí àwọn tí ó fún àfa ń gifti ta ló fẹ́ fún wa ní gifti. Ìyá wa Atayese wọ́n fẹ́ mú owó wọ́sẹ̀ èló lẹ fẹ́ mú wa àwọn sẹ́wọ̀n mi pé ẹ gbọ́ ẹsẹ̀ mọ̀ràn ọkọ àtìyàwó ẹsẹ̀ mọ̀ràn. wọ́n ti ń bọ̀ wá. ok Kọ́símù baba Saboyaro ẹ̀rí nǹkan báyìí ṣe é mọ̀ wípé àdúgbò Saboyare ọjà gbọ́ọ̀rọ̀ lọ́hùn ni àbí bẹ́ẹ̀ kọ́ owó gbọ́ọ̀rọ̀ ló mú wa Ọlọ́run ò ní fi ọ́ lẹ̀. Àmín baba. Àbá wa yìí náà àwọn náà mú wò yà wá ọ yẹ kó kọ báyìí àbá wa Yesaloonaka tatunu tọ ìyá wa pé Kọ́símù. ìyá wa Sheikh Abdul Wasiu Salman waliyullah. Barakallahu fika. ẹ̀kẹ́ oko. Oto má sọ̀kù mẹ́rin mẹ́ta tó sọ̀ wúnà tó. Bàbá wa lórílẹ̀ 5,000 naira. Alájà wa Atayese náà 5,000 naira. Karamallahu wajha. Bàbá wa píye ẹ dákẹ́ máa bọ̀ wá. Owó ìyá wa ní. Ṣé Adamu ló dà báyìí? Alhamdulillah. Bàbá wa yìí náà. Pẹ̀lú ògùn Ọlọ́run. 5,000 naira. Ọya ẹ fọ n báyìí o n fọ tó dà ẹ dákun ẹ yà á kó dà pé kí ni kò lẹ́nu mi. Ali Sayidi tún Sayidina Ali Sayidi tún. Kọ́lọ́n kó fi alibarika sí owó náà ẹ dà sápò ni ẹ má kó síbi tí wọ́n ká àpolówó bàbá wa ń lọ àtòwò ìyá wa. Suratul Fatiha kan àfàwárọ̀ yìí èyí tẹ́ ṣe lónìí ọ̀dà púpọ̀ ẹ mẹ̀tọ́ ṣe ẹ dálẹ́nu ọ̀rọ̀ ẹ mọ̀rọ̀ sọ ẹ sì máa wí Ọlọ́run ní jẹ́ ayọ́ kọ́ hun yín alibarika ọ̀la àwọn ẹni Ọlọ́run kò síbò tí lè wù kọ́ hátó níyà yín. Ó agbọ́hun bàbá wa gbà lágbàjì yà yín lónìí. Pẹ̀lú ògùn Ọlọ́run. Bàbá wa gbà lágbàjì agbọ́hun wa. Láwa ni bàbá àgbàjì gbọ́dọ̀ dún yà yín kí kámẹ́rà ó gbé fún gbogbo ayé
bàbá wa sírò lámúnúgun ẹnìkan ò lè dá Àgbàjì àti Markaz pọ̀ láyé bẹ́ẹ̀ yẹn lóhùn ọ̀dà pọ̀ á tìrìtì òun fún rẹ̀ bizarre torí pé Àgbàjì àti Markaz yàrá kejì síra wọn ní baba alamunugun wọn sọ̀rọ̀ mọtẹyìn náà kalẹ̀ nù ni. Fatiha. Suratul Fatiha kan ọlọmọfẹlẹ yìí sàṣẹmà fún àfa wa Yesaloonaka. Àmín. alibarikola Muhammad Rasulullah. àfa wa gba kéwùmí ọlọ́nkó dó tàwọn náà. àfa wa déwọ̀lú àfa wa baba wa pa àwọn baba wa jẹ́jẹ́ baba wa kuranga baba wa gbàùnlé márùn baba lórílẹ̀ ẹ̀rí tí wọ́n jòkó lẹ̀ wọ́n jòkó ní jòkó àfa wọ́n jòkó ní jòkó ọmọ kéwú láàyè yìí àfa gbogbo ayé wọ́n á tún jòkó ní jòkó àná wọ́n jòkó ní jòkó bàbá wọ́n á wo oríire tí ọmọ wọn tún ṣe nílé ọkọ rẹ̀ tọ́lọ̀ ní kẹsẹ̀ ọmọ yẹn ọ̀ da gbogbo ọmọ bàbá lórílẹ̀ ẹsẹ̀ wọn máa da ọlọ́run wọn ní jẹ́ ti yín náà bàjẹ́ subhana rabbika. lábẹ́ Fatiha tí wọ́n ké ọlọ́mọdé kí bàbá Atayese ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn wala la ilaha illallah. nísìnyí báyìí kí gbogbo wọn yẹn máa lọ sí ọ̀dọ̀ bàbá wa sírù bàbá wa lámínígun gẹ́gẹ́ bí àsọọ́lẹ̀ tí bàbá wa Jaqmal sọ ipa gbóhùn wọn ọ̀dọ̀ wọn náà là ń lọ à ń kúrò ń bẹ́ẹ̀ à ń bọ̀ lọ́dọ̀ bàbá wa gbà lórílẹ̀ à ń kúrò lọ́dọ̀ bàbá wa lórílẹ̀ bàbá wa gbónílé márùn bàbá àbá onílé márùn bó bá ti lè wọ́n orí sà á dọ́dọ̀ yín sà á jálù bárúkà yín bàbá wa sírù lámínígun àlọ́ wọ́sàlẹ̀.